ọ̀pọ̀ àṣírí ti padà fojú hàn o ẹ̀yin èèyàn lórí àkọlù táwọn agbésùmọ̀mí àwọn afẹ̀mí ẹni ṣòfò tí wọ́n ṣe sóríire local government area nípínlẹ̀ Ọ̀yọ́. ọ̀kan nínú àwọn tíṣà yẹn tí wọ́n jí gbé ó ti jáde wá sọ̀rọ̀, kódà ó tú gbogbo àṣírí tí ń bẹ nídìí ọ̀rọ̀ yẹn. ǹjẹ́ jẹ́ mọ̀ pé ó láwọn afẹ̀mí ṣòfò yẹn ti release àwọn kó tó di pa àwọn ọmọ ológun dé. bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ nìròyìn tá à ń gbọ́ o wípé wọ́n jà ní wọ́n ṣe gbá ọmọ ológun kan kú, ìkan ṣe gbá ìkan ṣàwo. ó lọ́rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o, pé wọ́n ti release àwọn pátápátá, pé kí gbogbo wọn máa lọ, pé kí gbogbo àwọn káwọn máa lọ, pé lẹ́yìn ìgbà tí wọ́n release àwọn tán àwọn rìn fún bíi wákàtí méjì gbáko káwọn tó débi tí ọkọ̀ táwọn ìjọba fi ránṣẹ́ sí wọn pé kó wá gbé wọn kó tó di pé ó gbé wọn jáde sí gbòòrò. ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tí wọ́n á fetí gbéyàwó ọ̀rọ̀. fọ́nrán tí mo mú wá yìí ó kẹnu ó fẹnu bẹ́ẹ̀ ló tún lọ́ọ̀rìn. ẹ máa bá ń comment kẹ́ máa bá mi like kẹ́ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. tẹ́ ò bá gbàgbé ẹ̀yin èèyàn ẹ rí i pé lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 táwọn rẹ̀ yìí làwọn ajínigbé àwọn afẹ̀mí ẹni ṣòfò ni wọ́n ṣe àkọlù tó ní agbára kan sí àwọn iléèwé 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní Orire local government area nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́. olùkọ́ tó jáde yìí orúkọ ẹ̀ ní Sychius Ọlátúndé ó láǹfààní láti ro gbogbo tẹnu ẹ̀ gbogbo tójú ẹ̀ rí pátápátá nígbàtí àwọn Nigeria Info FM àwọn rédíò station kan tí wọ́n pè lórí aago tó ń bẹ̀rẹ̀ sí ń bá a sọ̀rọ̀ tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò àti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tójú ẹ̀ rí pátápátá gbogbo ẹ̀ ni màá yànnà fún yín nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. ẹ máa bá ń like fídíò yìí kẹ́ ẹ bá mi comment kẹ́ sì máa bá mi pín káàkiri kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé 56 days gbáko ni àtàwọn olùkọ́ o àtàwọn ọmọ kéékèèké o 56 days ni wọ́n lò lákàtà àwọn agbénipa yẹn. ó ní pé òun ni the last person tí wọ́n mú, pé òun dẹ̀ ni the last person tí wọ́n kọ́kọ́ release. Ọlátúndé Sychius ní sọ̀rọ̀ o, ó lóun ni wọ́n mú kàn-ín. kódà ọ̀rọ̀ yẹn lè débi pé ó nígbà táwọn ń lọ nínú igbó pé òun ṣubú torí pé òun ní sangun lẹ́sẹ̀, ó lẹ́sẹ̀ yẹn ti ń bò ń jà ọjọ́ ti pẹ́. ó ní àmọ́ ohun ìyàlẹ́nu tó jẹ́ sóun ni pé àwọn afẹ̀míṣòfò yẹn fọ́ òun lóògùn kan pé kóun lò nígbà tóun ò lè rìn mọ́. ó ní lọ́gán tóun gbé oògùn yẹn mú báyìí pé àlàáfíà kan dé bá àgọ́ ara òun ni. ó lóun ti náwó nára lórí ẹsẹ̀ yẹn tí ò lọ o. ó ní àmọ́ láti ìgbà táwọn pípò yẹn ti fọ́ òun lóògùn tóun lò òun ò tún gbọ́ ìṣòro ẹsẹ̀ kankan mọ́ rárá bí tí ń wo mọ́ o. Sychius Ọlátúnjí ó nípa àwọn tó já wọn gbé pígbà táwọn fi dé ibi tí wọ́n wà pé wọ́n kọ́ sọ pé táwọn bá ti cooperate táwọn ṣe normal pé kò ní béwu dé. ó ní káwọn cooperate káwọn ìjọba náà sì cooperate. ó ní tí méjì bá ti wà ń bẹ̀ pé kò ní sí nǹkan kan táwọn fi wọ́n ṣe. ó better the best thing ni kí wọ́n cooperate. tí wọ́n bá ti cooperate kò ní béwu dé rárá bí tí ń wò mọ́. ó ní gbogbo àwọn corporate bẹ́ẹ̀ ló sọ wípé àwọn tó já wọn gbé yìí páwọn èdè tí wọ́n ń sọ lẹ́nu pé wọ́n ń sọ Haúsá, wọ́n ń sọ èdè núpé wọ́n ń sọ èdè núpé bẹ́ẹ̀ ni wọ́n ń sọ èdè òyìnbó àti èdè Yorùbá. wọ́n gbọ́ Yorùbá, wọ́n gbọ́ núpé, wọ́n gbọ́ èdè èbó bẹ́ẹ̀ ni wọ́n tún ń sọ Haúsá sáwọn. wọ́n ní àmọ́ àwọn tó jí wọn gbé yìí àwọn ẹgbẹ́ ISWAP ni wọ́n pé wọ́n kàn lè sọ fáwọn categorically ni páwọn kì í ṣe Boko Haram o. àwọn ẹgbẹ́ Islamic State West African Province ni àwọn tó jí wọn gbé. ẹ bá ń comment kẹ́ ẹ bá mi like kẹ́sì mọ́ bá mi pín kíní káàkiri. àwọn ìwé ìròyìn The Punch àwọn ni wọ́n punch eléyìí jáde, eléyìí ò kì í ṣe àhesọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni màá sì padà ka headline yẹn màá kà fún yín lórí ìwé ìròyìn The Punch. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò ti wà ní fake news ní igbá kan ní àwo kan ní alàgbà yẹn Sychius Ọlátúndé òun ló jáde fún alára rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń bá
àwọn iléeṣẹ́ rédíò station kan tí wọ́n ń pè ní Nigeria Info FM ló ń bá wọn sọ̀rọ̀. Níbẹ̀ ló ti láǹfààní láti máa yànnàná gbogbo nǹkan tójú ẹ̀ rí pátápátá nínú igbó. Ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àdúrà. Ó látìgbà táwọn ti débẹ̀ pé àwọn pípò yẹn nípa àwọn ò gbúdọ̀ gbàdúrà o. Ó láwọn ò gbúdọ̀ gbàdúrà rárá bí ti ń wò mọ́. Kódà ó ní wọ́n blindfold àwọn ní all through. Ó ní blindfold yẹn ò kí ń jẹ kékeré o. Wọ́n blindfold wọn to the extent pé wọn ò mọ ibi táwọn wà. Kódà wọ́n láwọn ò mọ̀ bóyá orílẹ̀-èdè Nàìjíríà làwọn ṣì wà gan àbí outside country because wọn ò láǹfààní láti máa rójú ọjọ́. Inú igbó yẹn náà ló ṣàwà ṣáá ni wọ́n ti ń gbégbé ayé wọn for almost 2 months. For almost 2 months ni wọ́n lò níbẹ̀ yẹn 1 month and 26 days making 56 days all together ni wọ́n lò nínú igbó yẹn. Ó ní àwọn ò láǹfààní láti máa gbàdúrà pé àmọ́ lọ́gán tó pé oṣù kan gẹ́rẹ́gẹ́ táwọn ti wà lọ́dọ̀ wọn ni wọ́n sọ pé àwọn ti lórí ọ̀fẹ́ láti máa gbàdúrà báyìí. Ó ní àmọ́ o tẹ́ bá ń gbàdúrà ẹ gbúdọ̀ porúkọ Jésù o bẹ́ẹ̀ sílẹ̀ ẹ gbúdọ̀ gbàdúrà lóhùn rárá. Ẹ máa gbàdúrà yẹn jẹ́jẹ́, ẹ máa gbà sínú ara yín ni, ẹ má gbà síta o. Ẹ̀yin èèyàn Ọlọ́run má jẹ́ a bọ́ sọ́wọ́ o. Ó ní pé ní tilẹ̀ tọ́lọ́run pé àwọn pípò yóò febi pa àwọn o. Kódà ó ní táwọn bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oúnjẹ jíjẹ pé wọ́n gbìyànjú gan-an. Wọ́n ní from day one tó fi dọjọ́ táwọn kó ń bẹ làwọn jẹun. Bẹ́ẹ̀ náà sọ pé ẹ̀ẹ̀mejì lójúmọ́ làwọn máa ń jẹun pé bí ò pa wọ́n rárá pé bí ò fìgbà kọ̀ọ̀kan pa wọ́n páwọn máa ń jẹun láàárọ̀ àti ìrọ̀lẹ́ pé ẹ̀ẹ̀mejì lójúmọ́ ni àwọn máa ń jẹun. Irú oúnjẹ wo ni wọ́n ń jẹ? Wọ́n láwọn máa ń jẹ rice pé rice yẹn wọ́n máa ń fi àlùbọ́sà iyọ̀ àti magí ni wọ́n fi ń ṣe rice yẹn. Wọ́n ní ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń fi ẹ̀wà wọ́n máa ń ṣe ẹ̀wà fáwọn papọ̀ mọ́ rice yẹn. Wọ́n ní àmọ́ rice làwọn ò jẹ láàárọ̀ rice làwọn ò jẹ lálẹ́. Ẹ̀kọ̀ọ̀kan wọ́n lè ṣe rice àtẹ̀wà fún wọn láàárọ̀ kó jẹ́ pé rice ni wọ́n tún jẹ lálẹ́. Wọ́n ṣàní fún almost 2 months yẹn o fún èdè oṣù méjì tí wọ́n lò ń bẹ̀ pé rice làwọn jẹ throughout. Kódà wọ́n láwọn ò fẹnu kan ata rárá bí tí ń wò mọ́. Pàtijọ́ táwọn ti wọnú igbó yẹn àwọn ò fẹnu kan ata báyìí àmọ́ àwọn ń jẹ rice dáadáa. Wọ́n wá láwọn àwọn ò láǹfààní láti fọ aṣọ àwọn rárá. Kódà wọ́n ní wọn ò láǹfààní láti wẹ̀. Aṣọ tó ti wà lọ́rùn wọn látọjọ́ tó ti gbé wọn yẹn náà ló sì wà lọ́rùn wọn. Pàápàá jùlọ àwọn tó jẹ́ olùkọ́nú wọn àwọn àgbàlagbà yẹn kò wá sọ̀rọ̀ púpọ̀ nípa àwọn ọmọ kéèké bóyá àwọn ọmọ kéèké yẹn ń wẹ̀ àbí wọn ò wẹ̀. Ó ní àmọ́ gbogbo àwọn ọkùnrin táwọn wà mẹ́kọ̀ọ́ ata pé wọ́n blindfold ojú àwọn ni wọ́n fi nǹkan aṣọ wọ́n fi wé ojú wọn tó yẹ pé àwọn ò lè rí náà rí nǹkan kan. Bẹ́ẹ̀ sì ni wọ́n fi handcuff sọ́wọ́ gbogbo wọn pátápátá all through. Handcuff yẹn ń bẹ lọ́wọ́ wọn. Kódà ó lọ́jọ́ tó fẹ́ release àwọn báyìí tó ti release àwọn pé eléyìí tó jẹ́ ọ̀gá nù wọn commander tí wọ́n ló wá ló ṣàbẹ̀wò sí rẹ́rìn sáwọn pé kò rẹ́rìn rí látijọ́ táwọn ti wà nùgbó yẹn. On that particular day ó kàn bẹ̀rẹ̀ sí ń tú kẹrin ni ló rẹ́rìn làwọn wò pé kí ló ṣẹlẹ̀ ló bá sọ pé àwọn ti free eré làwọn kọ́kọ́ pé ni wọ́n bẹ̀rẹ̀ sí ń kúrò. Ó bá ní pé kọ́ máa gba báyìí ní bá bẹ̀rẹ̀ sí ń direct wọn sọ́nà ibi tí wọ́n máa gbà. Ṣé àgbà wípé mo sọ lẹ́ẹ̀kan pé Cycus Ọlátúndé òun ni the last person tí wọ́n mú nígbà tí wọ́n fi máa jí wọn gbé. Òun náà sì ni the last person tí wọ́n fi sílẹ̀. Ọ̀rọ̀ ibi tí wọ́n ti fi sílẹ̀ yóò yà yín lẹ́nu yóò ṣe yín kàyéfì. Ó nígbà tí wọ́n fẹ́ fọ̀hún sílẹ̀ tí wọ́n ti fi every other person sílẹ̀. Ó ní handcuff tí wọ́n fi sọ́wọ́ òun pé handcuff yẹn pé wọ́n ti sọ kọ́kọ́rọ́ rẹ̀ nù. Wọn ò rí kọ́kọ́rọ́ rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé òun ò lè gbé handcuff jáde lọ sínú ìgboro o. Pé òun á ní kóun jókòó kalẹ̀ gbogbo àwọn tó kù sì ti lọ òun nìkan ló wá kù síbẹ̀. Ó lóun ti lérò pé wọ́n máa pa òun ni. Ó ní àmọ́ fún ìyàlẹ́nu pé bí ọ̀kan nú àwọn tó jí wọn gbé àwọn afẹ̀míṣòfò yẹn ó kàn wá ní pé ṣé handcuff ní dà yín láwọn báyìí ẹ gé ọwọ́ rẹ̀ sọ́lẹ̀ kẹ́ bá fẹ́ ráàyè yọ handcuff. Ó lẹ́rù ti bà òun pé ó máa gé ọwọ́ òun. Ó ní lọ́gán bọ́kànkan tún jáde ní ló bá ní pé ẹ má gé ọwọ́ rẹ̀ o ẹ jẹ́ ká bá fi okùn ká bá fi yọ handcuff yẹn. Ó ní náà bá fi okùn sí inú handcuff yẹn náà ṣàṣeṣe dọ́gbọ́n tó fi di pé wọ́n rí handcuff yẹn yọ kúrò lọ́wọ́ òun. Lòun bá bẹ̀rẹ̀ sí ń fọpẹ́ fọ́lọ́run. Ó ní lòun bá bẹ̀rẹ̀ sí ń sá jànàjànà pé kóun tètè bá àwọn tó ti lọ àwọn yòókù òun. Ó níbi tóun tún máa gbà báyìí ọ̀nà tí ọ̀tọ̀ lọ́nà bí tóun tún kọrí sí.
ó lè lẹ́nìkan bá tún na ìbọn sóhun lára security tí ń bẹ lẹ́nu gate pé ibo lòun lọ ó lóun sọ pé òun mọ ibi tí òun lọ ẹnìyẹn ló wá ṣe wá direct tiẹ̀ ló wá ṣe wá gba the right channel the right way níbi tó yẹ kó gbà tí ó fi bá àwọn tó kù ẹ̀ ó lóun máa rìn kódà bóun ti rìn fún bíi 40 minutes kò tí ì kan àwọn ìyókù ẹ̀ níwájú ó ní lọ́lọ́kadà kan bá wá gbé òun ọ̀kan nú àwọn afẹ̀míṣòfò yẹn náà ni wọ́n rí o ní wọ́n fi ọ̀kadà ní wọ́n fi gbé láti lọ bá àwọn tó kù yẹn ó ní lẹ́yìn ìgbà tóun bá àwọn tó kù àwọn olùkọ́ àtàwọn ọmọ kéèké yẹn pé àwọn rìn fún more than 1 hour 1.5 hour 1 minute 1 hour 30 minutes làwọn fi rìnrìn àjò yẹn kó tó di pé àwọn dé nearby village torí ó ní nearby village kan ló sọ pé wọ́n ní káwọn máa lọ. Apparently wọ́n ti rìn for almost 2 hours nínú igbó yẹn kó tó di pé wọ́n débi village tí wọ́n sọ yẹn wọ́n nígbà táwọn fi débi village yẹn pé báwọn ṣe rí àwọn ọkọ̀ dúdú nìyẹn àwọn ọkọ̀ tó gbé wọn jáde táwọn rí yẹn táwọn military gbé jáde lọ́jọ́ sí ó ní báwọn ṣàṣe rí mọ́tò yẹn dé nìyẹn pé mọ́tò yẹn ò ní plate number báwọn tó ń bẹnu mọ́tò yẹn Haúsá ni gbogbo wọn ń sọ pígbà tí àwọn fi débẹ̀ náà wọ́n sọ pé àwọn fẹ́ gbé àwọn wọn làwọn ò pé àwọn tó ti bá wọn báyìí pé àwọn ṣẹ̀ṣẹ̀ kúrò nù ewu kan àwọn tó fẹ́ bọ́ sínú ewu míì wọn làwọn yẹn ní káwọn fọkàn balẹ̀ ìjọba ló ràn wọn wá igbá kan ní àwo kan ní ìkòkò bàbá àsásùn wọn lẹ́rù ti bà gbogbo wọn pátápátá wọn làwọn wá bẹ̀rẹ̀ ID card lọ́wọ́ wọn ní kò sẹ́nibọ̀dì tó tẹ́ndà ID card bẹ́ẹ̀ sì ni plate number wọn náà wọn ò ní plate number lára mọ́tò yẹn at the end of the day wọ́n padà allow àwọn people yẹn láti gbé wọn jáde sí inú ìgboro ìgbà tó ń ṣàfijáde síta níbi tí a ti ń rí wọn tí kámẹ́rà bẹ̀rẹ̀ sí ní ṣáná sí wọn lójú yẹn tó túmọ̀ sí pé ó ní pé àwọn ìjọba kọ́ ló wá rescue àwọn o pé àwọn afẹ̀míṣòfò yẹn ti yọ̀ǹda àwọn which means pé gbogbo negotiation tápọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń allege ìjọba pé ìjọba ti bá wọn ní deal ni wọ́n ti ṣe gbá ni wọ́n ti ṣàwọ́ ni àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọn ò parọ́ nìyẹn. Ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń jáde tó láwọn understand process of release àwọn people yẹn pé káwọn àjọ UN United Nations kó wá bá wọn dá sí kó wá bá wọn unfold gbogbo àwọn hidden process tó sodo sínú ọ̀rọ̀ yẹn. A lot of people ló bẹ̀rẹ̀ sí ń criticize bàbá yẹn pé kò yẹ kó ń ṣe báyẹn ìgbà kan wọn trust ìjọba èèyàn bíi Báyọ̀ Ànánúgà tó jẹ́ agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó bẹ̀rẹ̀ sí ń tápẹ̀ pé kò appreciate process táwọn ìjọba lò kò ṣe gbá kò ṣàwo kò sì kò bá wà sásùn. alàgbà ẹ̀ tún sọ̀rọ̀ kan kó tó di pé mo kà á fún inú ìwé Punch ó sọ̀rọ̀ kan bí báyìí níbi tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kéèké yẹn lòun ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ fún pàápàá jùlọ lọ́pọ̀lọpọ̀ gbà tó máa fẹ́ la omi kọjá tó fẹ́ cross omi àwọn odò ńláńlá pé òun lòun máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn lòun ó gbé wọn kọ́rùn láti fẹsẹ̀ rìn kọjá ní omi yẹn láti bọ́ sí òdì kejì torí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn omi ni wọ́n bá pàdé ní inú igbó yẹn. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ kọ́lọ̀ má jẹ́ ká bọ́ sọ́wọ́ ẹ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tọ àdúrà mi kó má dàbí ẹni pé mò ń ṣe àhesọ ọ̀rọ̀ ẹ̀yẹ ń kadé ẹ̀ fún yín nínú ìwé ìròyìn The Punch ló kọ eléyìí o. wọ́n ní terrorists release us before soldiers took us home, rescued Oyo teachers. One of the teachers, after spending 56 days in the custody of kidnappers in Oyo State, Zaccheaus Olatunde, has claimed that he and the other captives were released by the abductors before security personnel eventually escorted them home. Àwọn afẹ̀míṣòfò ti yọ̀ǹda wọn kó tó di pé àwọn agbófinró àwọn ọmọ ológun kí gbogbo wọn tó débẹ̀ ẹgbọ́n náà yẹn èèyàn àwọn ọmọ ológun tó sọ pé wọ́n padà nù wọ́n yìnbọn mọ́ fìjìláńtẹ́ kú igbá kan ṣàwo ìkòkò bàbà sásùn ọ̀rọ̀ yìí ti fẹ́ máa rújú o torí ẹni tọ́rọ̀ sojú ẹ̀ kòró lélẹ́yìn ló ń sọ̀rọ̀ yìí àdẹ̀lẹ́ sọ pé ó ń ṣe àhesọ ọ̀rọ̀ bá àbọ̀ ń parọ́. Olatunde made the claim during a telephone interview with Nigeria Info FM head on Friday while recounting the ordeal of the teachers and pupils abducted from school in Orire local government area. According to him, the captives were permanently blindfolded throughout their captivity
throughout their captivity and were unable to determine where they had been taken. It is difficult to say on air, but I will just say what I can. When we were there, we were blindfolded, not an ordinary blindfold, not an ordinary blindfold. We didn't even know if we were in Nigeria or another country. We were just there. We were saying maybe the government had even forgotten us. Ẹ̀rí pé ojú wọn rí nǹkan. Ojú wọn rí nǹkan o. Now, he said their doctors communicated in Hausa, Nupe, English and Yoruba and insisted that we are members of the Islamic State West African Province. They said they are not Boko Haram. They said they are ISWAP. I was the last person who was captured in the school and I was the last person that was released, he said. Olatunde said, despite the uncertainty, the captive remained hopeful and prayer offer on their behalf will rescue their freedom. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó lé kẹ̀ǹkà bẹ́ẹ̀ náà ló pa ká sọ. Ó ní when we got there, they told us not to pray. After about a month, they allowed us to pray, but they want us not to mention the name of Jesus and not to pray aloud, he said. Release àwọn people yìí unexpected ni, kódà ó ya àwọn fún lára wọn lẹ́nu. Wọ́n ti rò pé tàwọn ti ta tàwọn ti gbé, àmọ́ ọpẹ́ ní fọ́lọ́run pé wọ́n padà release wọn. Tí wọ́n bá ní kí n máa ka gbogbo kíní látọ̀ ní dọ́là, kíní ẹ̀ ó gùn gan, gbogbo ẹ̀ náà ni mo ti summarize yẹn. Ẹ bá mi comment, kan bá mi like, kẹsàn máa bá mi pín fọ́nrán káàkiri. Kí ni nǹkan tí ẹ̀yin rí sí gbogbo ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí, kan bá mi comment, kan máa like, kẹsàn máa pín ká. Ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí. Mo ní sáré fi tó yín létí ni gẹ́gẹ́ bí ìlérí tí àwa ṣe fún yín pé ní jẹ́ kójú yín fọ́, bẹ́ẹ̀ náà láti jẹ́ kí tí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wà ń bì. Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀, àdàbà àtúntì fọ̀fẹ́ rẹ̀, awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́sà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.